JAYWON, ẹ jẹ́ ká mẹ́nu kúrò ńbẹ̀. Ṣé any favorite quote? Kí ni tẹ́ bá ní, kí ni favorite quote yín? Tí bá ní. Yep. Okay. Mo ní ilé tó pọ̀, but right now orí mi àwọn nǹkan tó wà ńbẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀. But at least, you know, one of them will always be live and let others live. You know. Ṣe tiẹ̀ kò jẹ́ káwọn tó kù náà ṣe titi wọn. Ó máa ń jẹ́ kí mo bí àwọn nǹkan tó jẹ́ máa ń jẹ́ ṣòro fún, you know, a lot of us young guys, you know, nowadays, you know, àkímọ̀ gbà tó yẹ ká sọ ká let go. You know, every other people wa la ní ayé titi wa, so ìwọ gbé ayé titi ẹ jẹ́ káwọn tó kù náà gbé ayé titi wọn. Ẹni tó bá dẹ̀ máa díwọ́ lọ́wọ́ tí ò ní jẹ́ kó gbé ayé titi ẹ, whether bó jẹ́ ìyàwó ẹ, bó jẹ́ ọkọ ẹ, bó jẹ́ ọ̀rẹ́ ẹ, you have every right to let the person go and live your own life. You know, kò gbọ́dọ̀ jẹ́, you know, do or die affair. You know, ṣe tiẹ̀ kò jẹ́ káwọn tó kù ṣe titi wọn. Ẹ tí ò bá dẹ̀ ní jẹ́ kó ṣe titi ẹ, kó ẹrù ẹ kó kúrò ńbẹ̀ kó fi onítàn lẹ̀, because ayé titi ẹ kì í ṣe ayé titi wọn. Ayé gbogbo wa lọ́lọ́run dá sí nínú ayé, pẹ̀lú bó ṣe wọ́n á dẹ̀ ní line up titi wa bó ṣe yẹ ká ṣe gbé ayé wa. So, you know, anybody tó máa fọ ẹ níṣòro tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó máa fi take care family ẹ, or tí ò ní jẹ́ kó, you know, tó máa dí ẹ lọ́wọ́, you know, láti gbé ayé ẹ. Ẹ kàn máa lọ kó dẹ̀ gbé ayé títí ẹ, it's easy. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣókí lọ́bẹ̀ ọgbẹ́. Ṣókí ni gbégbé ayé tiẹ̀, kò jẹ́ kẹ́lòmíì fún wọn láǹfààní láti gbé ìgbé ayé títí wọn.